Jerry Gomina Makinde yẹn. Is it that Gomina Makinde? Ohun tí Olúwa sọ fún mi lórí Olúwa ni yóò ṣẹ̀sín kẹ́yìn ni. Well, the Lord told me that it's going to be disgraced at the end of the day. Mi ò yọ sọ. I'm not saying it secretly. Àwọn ọmọ yẹn máa jáde, Olúwa ti sọ fún wa. Those children will be delivered. God has told us. Lord has... ọ̀rọ̀ ńlá nìyí o. Gómìnà Seyi Makinde yóò ṣẹ̀sín kẹ́yìn ni. Èmi kọ́ mo sọ bẹ́ẹ̀, gbogbo aládìjọ gbọ́ ohun tí Woli sọ báyìí o. Màá fídíò sílẹ̀ fún yín kẹ́ wá lọ gbọ́ ní ẹ̀kúnrẹ́rẹ́. Bákan náà wọ́n ní Ọlọ́run béèrè nǹkan kan lọ́wọ́ President Ahmed Tinubu nípé tó bá lè ṣe nǹkan ẹyọkan yẹn tó bá lè ṣe nǹkan ẹyọkan yẹn, kí ni nǹkan ẹyọkan náà? Nínú fídíò yìí náà lẹ́ ó ti gbọ́. Ẹ jọ̀ọ́ bá mi share fídíò yìí o, kò ń ṣe ohun tẹ́nìkan máa dá nìkan gbọ́. Gbogbo àwọn ọmọ Nàìjíríà ló yẹ ká gbọ́ fídíò yìí. Ó ṣe pàtàkì, ó bá ṣe ṣe gan ẹja kà sílẹ̀ ká wá wò ó gbogbo àwọn àsátọ́lẹ̀ yẹn níjọ́ tó bá máa ṣẹ. Ẹ̀wò ní agbára. Ẹ ṣe ó yá lókè lọ́hùn. Ẹ má bẹ̀rù o. Don't be afraid. Olúwa ní. The Lord said pé àwọn Fúlàní. that the Fulanis, wọn ò lè rí nǹkan kan gbà. they cannot achieve anything. O lè máa gbọ́ àsọtẹ́lẹ̀ lórí social media, ẹ lọ fọkàn yín balẹ̀. You can be hearing prophecy on social media. Please go have your peace of mind. Ẹ lọ fi ọkàn yín balẹ̀. Go and have your peace of mind. Ọlọ́run ti ṣẹ́ àwọn ogun kan nínú ẹ̀mí. God has conquered some battles in the spirit realm. Nípa Yorùbá, nípa àwọn tribe tó kù. Concerning Yoruba tribe and other tribes. Ọlọ́run ti ṣẹ́ àwọn ogun kan. God has conquered some battles. Wòlíì mi lè jáde lórí social media. Yéèyàn. Some prophets can come out on social media with some alarming messages, but you just calm down. Ẹ ríran wò. We want to watch films. Èmi ò mọ President Tinubu rí, mi ò gbà tiẹ̀. I don't know President Tinubu. I'm not his supporter. He dey ṣe politician. I'm not a politician. I don't like him. Ṣé ẹ rí? You see? Ẹ jẹ́ sọ tọrọ kan fún yín. Let me tell you one truth. Àwọn ìgbésẹ̀ kan. Some steps. Ó gbé Ọlọ́run wà ń pa tiẹ̀ o. He has taken some steps. God is on his side. Kò dẹ̀ sí president tó gbé ìgbésẹ̀ yẹn rí. And there's no president who has taken such steps before. Ọlọ́run wà ń pa tiẹ̀ o. God is on his side. Ṣùgbọ́n ohun tó Ọlọ́run fẹ́ kó ṣe. But what God wants him to do. Tó bá lè mómi dí àwọn èèyàn kúrò. He can wipe away the tears of people. Tí president bá lè mómi dí àwọn èèyàn kúrò. If President Tinubu can wipe away the tears of people. Kí àwọn èèyàn jẹ, kí wọ́n mú, kí wọ́n yó. Eat, people should drink, people should be satisfied. Kọ́lọ́run jẹ́ kán gbọ́. I pray you will hear this and you will listen. Ẹ má yẹ kí n tàn yín o. Don't let me deceive you. Ó ṣiṣẹ́ o. He is working. Mi ò polówó, mi ò pé wọ́n pè mí ní wá. Promoting him. If he calls me, I'm not going to return. Ó ṣe iṣẹ́. He is working. Wọ́n gbọ́ nǹkan tá à ń sọ ń bì. They listen to what we are saying here. Ó ṣe iṣẹ́. He is seriously Jerry working. Gomina Makinde yẹn. Is it that Gomina Makinde? Ohun tí Olúwa sọ fún mi lórí Olúwa ni yóò ṣẹ̀sín kẹ́yìn ni. Well, the Lord told me that it's going to be disgraced at the end of the day. Mi ò yọ sọ. I'm not saying it secretly. Àwọn ọmọ yẹn máa jáde, Olúwa ti sọ fún wa. Those children will be delivered. God has told us. The Lord has told us. Ẹ̀kọ́ lẹ o. Write it down. Ṣùgbọ́n But àkókò yìí this time, sí ọdún tó ń bọ̀. to next year, Àwọn ìjì kan máa lágbára sà. some storms will be powerful. Ohun tí Olúwa sọ lórí ìjì ni wípé. This is what the Lord said concerning this storm. Pé ọ̀pọ̀ àwọn tó bá kọ́ọ̀sì ìjì wọn máa bá lọ. That the people that are behind this storm, they are going to go with it. Ohun tí Olúwa sọ nìyẹn. That's what the Lord said. Ẹ fọkàn yín balẹ̀. Let your mind, let your heart, let your spirit be at peace. Ẹ dẹ̀ bá àwọn ọmọ yín sọ̀rọ̀. Then also talk to your children. Kọ́ má jẹ́ káwọn politician rán wọn níṣẹ́ tòrutòru. They should not allow politicians to use them as tools. Àwọn orí ọ̀fẹ́ kan máa ṣẹlẹ̀. Some grace as they are going to come out. Ṣùgbọ́n President Tinubu. President Tinubu. Olúwa kọ sí èmi sà. The Lord minister picture. Pé kó pín orílẹ̀-èdè That yìí. should divide this nation. Solution nìyẹn o. That's the solution. Pín orílẹ̀-èdè yìí. Divide this nation. Kó o sì mú ọ̀pọ̀lọpọ̀ àwọn tó ń kọ̀ọ̀sì ẹ̀jẹ̀. And arise as many that are behind this movement.
President Tinubu, Olúwa kọ sí èmi. President Tinubu, the Lord minister to me. Olúwa ní solution ní pé kó pín ìwọ ló dẹ̀ pín fún. Solution is that you should divide this nation. He's giving you that grace. gbogbo àtàdìjọ fídíò yìí tàjọ gbọ́ àsọtẹ́lẹ̀ yìí ọ̀rọ̀ ńlá lélẹ́yìí o èyí tó kan ti Seyi Makinde gómìnà Ọ̀yọ́ state bóyá tí wọ́n bá rí fídíò yìí bóyá kan ronúpìwàdà torí Ọlọ́run fẹ́ kó ẹlẹ́ṣẹ̀ o bí kò ṣe kó ronúpìwàdà inú Ọlọ́run ò dùn sí kó èèyàn búburú o so èmi ò sọ pé ẹlẹ́ṣẹ̀ ni wọ́n àmọ́ gẹ́gẹ́ bí àsọtẹ́lẹ̀ yìí tí wọ́n bá lè ṣàtúnṣe so that torí èmi ò gbàdúrà kí wọ́n ṣẹ̀sìn ṣùgbọ́n iṣẹ́ wo oníkálukú ń tọ̀ lẹ́yìn ìyẹn bẹ́ẹ̀ nìyẹn gẹ́gẹ́ bí ààrẹ wa President Bọ́lá Ahmed Tinubu ṣe ti gbọ́ o tí wọ́n bá ti gbọ́ ìjọba mi ṣíà fídíò yẹn jẹ́ kó lọ dáadáa débi tí yóò kàn wọ́n o pé solution fún wa ní Nàìjíríà ní ká pín kí Yorùbá kó lọ lọ́tọ̀ so ṣé president wa yóò lè ṣe tó bá dẹ̀ máa ṣe àǹfààní lélẹ̀ fún wọn nígbà tó ń ṣì wà lórí tó ń ṣì wà ní ipò agbára báyìí o tó ń ṣì wà ní ipò agbára báyìí so bó lẹ́yìn ṣe rí àwọn àsọtẹ́lẹ̀ yìí sí ṣé ó tẹ́ yín lọ́rùn àbí kò tẹ́ yín lọ́rùn tó bá tẹ́ yín lọ́rùn ẹ já mọ̀ ní comment section bó bá sì tẹ́ yín lọ́rùn náà ẹ já mọ̀ ní comment section torí gángan lọ̀rọ̀ ilé ayé yìí o ìlú gángan ni ohun tó kọ wájú sẹ́nìkan ẹ̀yìn ló kọ sẹ́lòmí ẹ ṣé láìpẹ́ á tún padà wá ní àlàáfíà.